Láti nǹkan bí igba ọdún sẹ́yìn ni ìran Fúlàní ti ń ṣe ìkọlù sórí ilẹ̀ wa tí a kò sì rí nǹkan kan ṣe sí. Ní eléyìí tí mo wá ro inú mi dáadáa pé ṣé kò wá sí nǹkan kan tá a lè ṣe sí ni. Òun ló wá jẹ́ kí n lọ sí ibi báyìí láti fi hàn wá nínú fídíò mi tó kọjá pé eléyìí tèmi ń wò yìí ó lè dẹ́kun bí Fúlàní ṣe máa ń ṣe ìkọlù sórí ilẹ̀ wa lójijì. Òun náà sì ni wọ́n máa yànnà lọ dáadáa nínú fídíò yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì, orúkọ tèmi ní Bunmi Adetona. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ilé Yorùbá kún bẹ́ẹ̀ ni wá lórí ìkànnì, a máa ń ra létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pé ní Àbínibí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ilé ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi like fídíò yìí, kẹ́dẹ̀ bá mi share fún gbogbo èèyàn tó ní ìdá àti rí, torí ó ní àwọn information kan nínú tí ó máa wú yín lórí láti rí. Lálákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín pé nǹkan tá a máa ń ṣe lórí ìkànnì ni pé a máa ń ránra wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Ìkan lára àwọn ìrántí yẹn náà ni mo fẹ́ ṣe nínú fọ́nrán eléyìí tí ẹ̀ ń wò yìí. Òun náà dẹ̀ ni mo fẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán kékeré yìí láti rán wa létí ẹni tá a máa ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé à ń jẹ́ nǹkan tá à ń jẹ́ nísìn. Òkìkí rẹ̀ wá ń kàn káàkiri. Wọ́n á tún dọ́gbọ́n pé ọdún kẹtakẹta ni láti máa lọ jagun nítorí pé kí wọ́n lè fi pé agbára ń bẹ. Tí wọ́n bá ń jagun yìí káàkiri yóò máa mú ẹ̀rù bà àwọn tó wà ní agbègbè yòókù láti mọ̀mọ́ lè dẹ́rù bà wọ́n. Wọ́n á sì lè jẹ́ kí àwọn tí ó wà nílé fọkànbalẹ̀ pé ìrọ̀rùn àtàlàáfíà wà. Òun náà lẹ ti rí yẹn. Mi ìfẹ́ ká fi ojú bóyá Ọ̀yọ́, Ifẹ̀ àbí nǹkan kan wo fídíò ilé rárá, kò ń ṣe nǹkan tí fídíò yìí wà nípa rẹ̀ nìyẹn, torí nǹkan tó bá kan ojú ó ń láti kan imú. Òun náà ni nǹkan tí mò ń sọ nínú fọ́nrán yìí. Mo ṣe fọ́nrán kan ní bí ọ̀sẹ̀ tó kọjá ní bí a ti ṣe lè dẹ́kun bí àwọn Fúlàní bí wọ́n ti ṣe ń kó àwọn nǹkan ogun wọ orí ilẹ̀ wa. Nílé tí mo sọ pé a lè kọ́ nǹkan tó dàbí Boas Tower yẹn, ìpè látòrí ẹ̀ a lè máa rí bóyá Fúlàní ń bọ̀, nílé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé okay old school ní tower. Mo mọ̀ọ́mọ̀ máa ṣàlàyé tó yanjú tó yè kooro nínú fọ́nrán náà nítorí pé mi kàn fẹ́ káàkiri sáré fi nǹkan síta ń bẹ̀ yẹn, ṣùgbọ́n mo rí ọ̀pọ̀lọpọ̀ messages àwọn tó encourage jẹ́ pé okay anytime tá bá ti ready, àwọn ready àti support. Ní ilé tí mo máa fi àkókò yìí sọ pé ẹ ṣé gidi gan. Ọmọlúàbí ni mo sì rí ẹ̀yin tẹ́ tún send message náà pé it's too old school nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ tún rò pé bóyá bákan àrí bákan ni, ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. Mo kàn ní kí n yànnàná blueprint security plan tí mo ń sọ ẹ̀, structure security tí mo ń sọ ẹ̀, mo kàn ní kí n yànnàná ẹ̀ dáadáa ní orí ìkànnì yìí ni. Ṣùgbọ́n kó wá tó di pé mo yànnàná ẹ̀, ẹ jẹ́ ká kọ̀ padà sẹ́yìn díẹ̀ ká wo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ìtàn tí mo fi sọ pé àti nǹkan bíi 200 years ago làwọn Fúlàní ti ń lépa láti gba ilẹ̀ wa. Ayé sọ ọ̀rọ̀ kan lọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé àwọn Fúlàní ń pa Kristẹni, wọ́n pa Mùsùlùmí àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú bóyá Christian ni ẹ́ àbí Muslim ni ẹ́. Àwọn èèyàn tá à ń sọ yìí, nǹkan tí ó wà lọ́kàn wọn ni láti gbalẹ̀. Kì í ṣe pé wọ́n gbalẹ̀ fún Muslim, kò ní nǹkan kan ṣe, individual báwọn ṣe rí nìyẹn. Wọ́n ti ṣe máa ń ṣe fún wa nìyẹn láti nǹkan bíi 200 years ago tá a sì rí nǹkan kan ṣe sí. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ sọ nínú fọ́nrán yìí tí mi ò tí ì rí èèyàn kankan tó sọ irú ẹ̀ rí. Òun ni wípé ó dà pé àwọn Fúlàní nìkan ló mọ bí tá a ti ṣẹ̀ wá, àwa gọ́gọ́ fúnra wa àmẹ́ńtà jẹ́ mọ́. Àwọn Fúlàní nìkan ló dà pé wọ́n mẹ́ńtà jẹ́. Ó sì ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n mi ì fẹ́ bẹ́ẹ̀ lọ sí inú ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tó gùn rẹpẹtẹ ni, mi sì fẹ́ kí fídíò gùn kọjá yìí. Ṣùgbọ́n màá kàn máa dárúkọ àwọn ibi tí mo ti rí àwọn ẹ̀rí fún yín, ọdún tí àwọn ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tí mo rò pé ẹ̀yin fúnra yín lè lọ kà sí láti mọ̀ sí nípa nǹkan tá à ń sọ. Kò ń ṣe gbogbo ìgbà náà ni màmá ka gbogbo nǹkan fún lórí ìkànnì yìí. Mo fẹ́ káwa náà ṣe kí ni ká lè mú bí ọ̀ràn wípé nǹkan tí ó pa dandan wípé ká mọ̀ òun ni eléyìí. Ṣùgbọ́n mo fẹ́ ká kọ́kọ́ lọ sí era Sultan of Sokoto tí wọ́n ń pè ní Muhammadu Bello.
Muhammadu Bello yóò ṣàlàyé ẹni tí a jẹ́ nínú ìwé rẹ̀ tó kọ ní 1812 àti 1813 níbi tó ti níbi tó ti ṣe àkàwé sí ìwé kan tí Ahmed Baba tó kọ ní ọdún 1614. Ahmed Baba ṣèwé ní ọdún 1614 ní orílẹ̀-èdè Mali níbi tó ti kọ́kọ́ sọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá. Muhammadu Bello wá give a reference sí ọ̀rọ̀ tí Ahmed Baba sọ wípé ẹni báyìí la jẹ́, ṣùgbọ́n mi ready àti lọ́nu bẹ̀yẹn, mi ò mọ orúkọ ìwé yẹn náà pronounce torí Arabic náà fi kọ́, mi ò sì mọ Arabic kà rárá. Ṣùgbọ́n nígbà tó yá a wá ní ọmọkùnrin kan tó jẹ́ pé òyìnbó ni ní ọdún 1829. ọmọkùnrin yìí ó wá sí Ọ̀yọ́ nígbà náà níbi tí ó ti rí ìran Yorùbá dáadáa, ṣùgbọ́n nígbà tó kúrò lọ́yọ́ ó lọ sí ibi tí a mọ̀ sí Sokoto ní òde òní, níbi tó ti lọ bá Sultan Muhammad Bello ní ibẹ̀, níbi tí Muhammadu Bello ti ṣàlàyé ẹni tá a jẹ́ fún gangan nílé tó sọ pé ọmọ ọba abìkan ni wá láti East, wípé a sì ti wà tipẹ́ níbi tí a wà lónìí tí a mọ̀ sí Southern Nigeria lónìí, South West Nigeria lóde òní yìí, pé a sì ti wà níbí tipẹ́, wípé kódà ọ̀dọ́ wa gangan náà pè ní ọ̀làjú torí a ti ní ọba aládé tó ń dé adé sórí. Eléyìí ló wá jẹ́ kí Clipperton kọ gbogbo nǹkan tí Sultan Muhammad Bello tó sọ fún, ó wá kọ sínú ìwé rẹ̀ tó ṣe ní ọdún 1829 tó pè ní Journal of the Second Expedition into the Interior of Africa tó ṣe ní ọdún 1829. ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní give references sí nǹkan tí Sultan Muhammad Bello tó sọ fún Clipperton látìgbà náà. Wọ́n máa wá give reference sí ara àwọn references tí wọ́n ti give fún ìwé yìí rí. Tẹ́ bá lọ ka ìwé kan tí wọ́n kọ ní ọdún 1863 by Sir Richard Francis, ọba orílẹ̀-èdè England ní arákùnrin náà. Ó kọ síbẹ̀ nǹkan tí Muhammad Bello tó kọ nípa Yorùbá tó sọ fún Clipperton, ó sì ṣàlàyé síwájú díẹ̀ níbi tó ti yànnàná ìtumọ̀ nǹkan tí a mọ̀ sí Yorùbá. Ó pè ní, ẹ má jẹ́ n sọ fún yín, mo fẹ́ kẹ́ lọ kà fúnra yín ni. Ṣùgbọ́n kó wá tó di pé mo tẹ̀síwájú, ẹni tí Elédùmarè bá fi sí lọ́kàn pé kó ran ìkànnì lọ́wọ́, a fẹ́ ra oríṣiríṣi equipment fúnra wa láti máa lò. Ó ṣe láwọn equipment kan tá a fẹ́ rà tá jẹ́ kí àlàyé wa lè máa yẹra wa dáadáa. Kò ń ṣe gbogbo nǹkan náà la lè fi ṣe ọ̀rọ̀. Àwọn equipment kan máa wà tó máa jẹ́ kí visual, irú I need second camera, irú bí mo ṣe ń sọ ìwé yìí, àwọn kinní yẹn ó yẹ kí n máa fi hàn yín directly ni. Màá need àti ṣe wàá tún fi hàn yín ní ilé tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ti ń gbàgbé gan, màá kàn sọ̀rọ̀ màá dẹ̀ because ẹ̀rí ó ṣe kókó, a fẹ́ improve storytelling wa lórí ìkànnì. So tí Elédùmarè bá fi sí yín lọ́kàn láti ràn wá lọ́wọ́, personal account details mi ló ń jáde ní ojú screen yẹn. Ẹ lè bá mi tẹ àtẹ̀ránṣẹ́ ibi ńlá lórí yín, ẹ lè bá mi tẹ̀ sórí ẹ̀. Ẹ ṣé púpọ̀. Tẹ́ bá tún wá tẹ̀síwájú nínú ìtàn tí mò ń rán yín létí yìí lọ, tẹ́ bá lọ sí ọdún 1872 ni wọ́n ṣe ìwé yìí, wọ́n pè ní 17 years in the Yoruba country. Ìwé tẹ́ ń wò yìí over 150 years ago ni wọ́n ṣe. So arábìnrin kan ló kọ ìwé náà, wọ́n pe arábìnrin náà ní Anna Indira lórúkọ arábìnrin náà ni wọ́n ṣe ìwé yìí. Tẹ́ bá ṣí ìwé yìí tó wà lọ́wọ́ mi, tẹ́ bá ṣí, ó sọ oríṣiríṣi nǹkan nípa ìran Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì tí màmá give reference sí ìwé ìlélẹ̀, ṣùgbọ́n níbi kan tí mo fẹ́ kẹ́ wò níbẹ̀ ní page 215 níbi tí mò ń sọ yìí wà, ní eléyìí tó ti sọ pé àwọn kan ló wà nídìí àlàáfíà omi ilẹ̀ Yorùbá tí wọn ò ní láéláé gbà kó tòrò. Tẹ́ bá sì wò dáadáa, ó dárúkọ àwọn èèyàn náà. Àwọn èèyàn tó dárúkọ náà ní pé àwọn Fulani ló wà nídìí omi àlàáfíà ilẹ̀ Yorùbá tí wọn ò ní jẹ́ kó tòrò. Tẹ́ bá sì wá wò dáadáa, ẹ máa rí pé ìjà kan ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́. Ní ìrọ̀ kan tèmi mo mọ̀ pé ìjà náà ti tán, ṣùgbọ́n ó ṣeé ṣe kíjà náà ṣì wà láàrin àwọn kan tí ó ṣì ń gbé wọn nínú wípé báwo lè ṣe máa ṣẹlẹ̀, ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. Ẹ jẹ́ kí n fi yé yín pé lẹ́yìn ìjà náà ló di pé àwọn Arábí bẹ̀rẹ̀ sí ní kọlù wa again, bó dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ nìyẹn ní gbogbo ìgbà.
òun ló yẹ kí n sọ pé mo fẹ́ rán wa létí ni tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti nǹkan bíi 200 years ago. Tẹ́ bá fẹ́ ìwé yìí ibi tẹ́ ti lè rí ìwé ẹ lè scan nǹkan tó jáde lójú screen yẹn bíbá yìí ẹ máa rí ìwé yìí ẹ máa sanwó tí ò gàjára lọ ẹ máa san láti rí ìwé yìí so ìwé yìí ó ṣe kókó ṣe pàtàkì gan fún gbogbo èèyàn tó bá fẹ́ mọ ìtàn Yorùbá dáadáa pàápàá jùlọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láti nǹkan bíi 200 years ago ó ṣe dandan kó ka ìwé yìí ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí wá ní nǹkan tí mo gbìyànjú àti sọ ni pé ìtàn tí mo bẹ̀rẹ̀ ìtàn yẹn láti 1812 nílé tó ti ju bí abí 200 years ago lọ ni àwọn Arábí ni wọ́n ti ń wá bọ́n ti ṣe máa gba ilẹ̀ wa tó ti jẹ́ pé ọ̀rọ̀ wa orí ọkàn wọn ló máa ń wà ní gbogbo ìgbà tó jẹ́ pé àwọn náà máa àtàkì wa ní gbogbo ìgbà àwa ò fìgbà kọ́kọ́ kọlù wọn rí bẹ́ẹ̀ sì ni àwa la máa ń defend ní gbogbo ìgbà kódà ìwé eléyìí wọ́n pè ní the history of the Yorubas ọdún 1912 náà ṣàtẹ̀jáde ìwé and Reverend Samuel Johnson ló olùkọ́ ìwé òun ni ọ̀tọ̀ ìwé yìí tẹ́ bá wá ṣí ìwé yìí sí ẹ wo kò tẹ́ ń ṣe pé tẹ́ bá wò dáadáa ó sọ nǹkan tó pọ̀ gan nípa àwọn tá à ń sọ ẹ̀ gbogbo ìgbà tí wọ́n ti kọlù wá ìwé yìí ó ti ju bí 100 years lọ bí 104 years ni wọ́n ti ṣe àtẹ̀jáde ìwé yìí káṣẹ̀ wá sọ pé nígbà tí wọ́n ti kọ́ sẹ́yìn torí ẹni tó kọ́ ti kú kó tó di pé wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ kí wá ni mo gbìyànjú àti sọ ní pé gbogbo nǹkan tí mo sọ fún yín kò yí padà látìgbà náà títí dìsìn bẹ́ẹ̀ sì ni ìran Yorùbá ò ṣe nǹkan kan sí nǹkan ẹyọ kan ṣoṣo la máa ń ṣe òun náà ni pé a máa ń complain àgbégbèsè kankan lè lórí pé káwọn Arábí máa àtàkì wa kò sí ìgbésẹ̀ kankan tá a gbé eléyìí ló wá jẹ́ kí n rò pé ṣé kò wá sí nǹkan kan tá a máa ṣe sí ni òun ló fà á tí mo fi ṣe the last video mi wípé tá a bá ní irú tó wà yẹn ní gbogbo àwọn border towns wa pàápàá jùlọ ní àwọn ìlú ilẹ̀ Yorùbá tó wà ní apá òkè ọya northern part of Nigeria ní gbogbo àwọn border towns yẹn tá a bá ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn níbẹ̀ á lè jẹ́ ká máa rí tí nǹkan bá ń bọ̀ látọ̀ọ̀kan àti máa rí ní eléyìí tí mo ṣàlàyé dáadáa nínú last video mi ṣùgbọ́n mi yànnàná security structure yẹn ní eléyìí tí mo fẹ́ farabalẹ̀ yànnàná díẹ̀ nínú rẹ̀ nísìn kì í ṣe pé táwà yẹn nìkan la máa ní tá máa sọ pé a ti ní security rárá kì í ṣe nǹkan tèmi ń sọ nìyẹn nǹkan tí mò ń sọ tẹ́ bá wo inú fọ́nrán náà ẹ máa rí pé mo fi image binocular sí láti sọ bẹ́tà táwà yẹn máa wà equipped with modern equipment ká sọ pé à ń fo drone ò lè wà lókè for 2 hours kò sí drone wọn ti ṣe drone tó lè wà mi ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe àbí wọ́n ti ṣe but drone ò lè wà lókè fún ìgbà tó pẹ́ drone is running on battery then drone everybody ló máa rí pé wọ́n ti ń fi drone wò wá ó ti yẹ nǹkan tí mo sọ but mo rò pé ó comfortable tí èèyàn bá ń wà lórí tower yẹn tó ní binoculars tó lè máa fi scan environment bóyá security camera náà wà níbẹ̀ tí ó ní report room tí drone tún wá wà láti wò pé kí ló ń ṣẹlẹ̀ lápá bẹ̀yẹn tí wọ́n fo drone lọ bẹ̀ tó jẹ́ pé trained people ló máa wà lórí ẹ̀ ó ti yẹ yín báyìí though náà ní negative side tiẹ̀ of course wọ́n lè bọ́ǹbù ẹ̀ látọ̀ọ̀kan torí bí structure ẹ̀ ṣe máa rí for security reasons kò í ṣe ibi tí wọ́n ti lè shoot èèyàn látọ̀ọ̀kan but wọ́n lè bọ́ǹbù ẹ̀ látọ̀ọ̀kan yes mo gbà ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé tọ́mù kan wá fi lè mú wọn bọ́ǹbù ẹ̀ látọ̀ọ̀kan casualty ẹyọ kan ló ṣeé ṣe ká ní dan kwakọ̀ wọ ilẹ̀ wa gìjà tí wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn ní ilé ìtẹ́ pé ìgbà míì èèyàn máa ń involve èèyàn 60 èèyàn 100 èèyàn 200 àti bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí mo sì rò pé bóyá àwa náà láwọn dẹ̀ a ní OPC a ní gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò a ní in fact torí pé mo ń ṣe hunter story lórí kan ló jẹ́ kọ́rọ̀ yẹn kàn mí mo fi rò pé ok nǹkan tí mo lè involve ara mi ni torí mo mọ̀ pé hunter vigilante wà a ní hunter vigilante ńlẹ̀ Yorùbá ó ṣeé ṣe kẹ́yìn máa mọ̀ wọ́n a ní Àgbẹ̀kọ̀yà a ní OPC
then ẹ̀gbọ́n mi Sunday Igboho ó dà pé àwọn náà ní security structure kan táwọn náà ń ṣe lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo á rò pé tá bá nírú nǹkan báyìí at least tó bá yẹ pé a fẹ́ máa defend ara wa lọ náà ní tí èṣe pé àwa náà ready àti kọjú ìjà sí wọn. Ilé a lè jẹ́ kán mọ̀ pé òkè o nǹkan kan ti wà wípé wọ́n ń lo tọ́wà ó ti wà ti pẹ́ to me ó dẹ̀ ṣì máa function lọ ni. Tẹ́ bá ní security àbí fóònù àbí nǹkan kan gbogbo àwọn ìlú yìí most of àwọn ìlú tẹ́ à ń sọ yìí ò ní network so ó lójú technology tó lè ṣiṣẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n tá bá ní nǹkan tó jẹ́ pé manual ni tí ò nídìí ná kò nídìí kan charge nǹkan kan kó tó ṣiṣẹ́ a máa mọ̀ pé okay báyìí ni tó bá ti kẹ́fìrín nǹkan kan pé ẹni báyìí bóyá èèyàn kan wà lókè èèyàn kan wà nísàlẹ̀ ẹ understand tí kan bá ti so a máa mental lè bú àwọn nǹkan tí mo rò ní mi ìfẹ́ kọ́rọ̀ náà ká mi lára jù. Ṣùgbọ́n nǹkan kan tí mo tún fẹ́ sọ ni pé mo kàn fi security structure ilẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé nǹkan tí mo lè involve ara mi ni ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kó mú ení èjìjọ mo rí pé nǹkan tó ti jù mí lọ ni ó ga jù mí lọ kì í ṣe nǹkan tí mo lè tara bọ̀ rárá. So ẹ̀yin tẹ́ ti send messages sí mi nípa ọ̀rọ̀ yìí pé ní ìfẹ́ sí kẹ́ ẹ ṣe kínní ẹ má bínú mi ò kò ń ṣe nǹkan tí mo lè dá tara bọ̀ ẹ má bínú. Kò ní ju báyìí lọ léni tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lè lé lórí ìkànnì Yorùbá Pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pé ní abínibí. Ẹ wo fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn ẹ click ẹ ok fídíò alákọ̀ọ́kọ́ tí mo ṣe tí mo ti sọ̀rọ̀ nípa táwa ẹ̀rọ ló ràn ló jáde yẹn so ẹ lè click ẹ kẹ́ wò ẹ máa understand nǹkan tí fídíò ilé wà all about sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì ó ṣe kókó ó ṣe pàtàkì sí wa tó bá dẹ̀ jẹ́ pé ẹ tí like fídíò yìí ẹ bá mi fi àkókò yìí like ẹ kẹ́ share rẹ̀ ẹ ṣé púpọ̀.